Everyone, ẹ kú dédé àsìkò yìí, ẹ̀yin èèyàn mi. You are always welcome to my page. So today we will continue from where we stop from. Lónìí a máa tẹ̀síwájú láti ibi tí a ti dánu dúró. As we all know that we started from 1, then we stop at 20 last week. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé a tẹ̀síwájú, a bẹ̀rẹ̀ látòrí 1, a dẹ̀ dánu dúró ní orí ogún ní ọ̀sẹ̀ tó kọjá. So today we will start from 20, then we will stop at 40. A máa tẹ̀síwájú látòrí ogún, a máa dánu dúró ní orí ogójì. 20 ogún, 21 ọ̀kànlélógún, 22 èjìlélógún, 23 ẹ̀tàlélógún, 24 ẹ̀rìnlélógún, 25 àrúndínlọ́gbọ̀n, 26 ẹ̀rìndínlọ́gbọ̀n, 27 ẹ̀tàdínlọ́gbọ̀n, 28 èjìdínlọ́gbọ̀n, 29 ọ̀kàndínlọ́gbọ̀n, 30 ọgbọ̀n, 31 ọ̀kànlélọ́gbọ̀n, lẹ́ẹ̀kan sí 31 ọ̀kànlélọ́gbọ̀n, 32 èjìlélọ́gbọ̀n, 33 ẹ̀tàlélọ́gbọ̀n, 34 ẹ̀rìnlélọ́gbọ̀n, 35 àrúndínlógójì, 36 ẹ̀rìndínlógójì, 37 ẹ̀tàdínlógójì, 38 èjìdínlógójì, 39 ọ̀kàndínlógójì, 40 ogójì. So this is where we stop from today. Next week we will continue from 40 to 60. Please don't forget to subscribe to my YouTube channel at Bukoye Mary, and don't forget to follow me on Twitter